kí gbogbo alẹ́ nǹkan sí pé ẹ káàsán gbogbo ilé ẹ rántí pé ẹ sọ̀pọ́tì Koikimedia torí pé sọ̀pọ́tì yìí ni a fi ń ráyè ṣe nǹkan à ń ṣe ní gbogbo ìgbà. Mo fẹ́ kí ìwọ náà máa fojú wo bí mọ́tò yìí ṣe ń lọ. Gbogbo tó bá fẹ́ sọ̀pọ́tì wa ẹ lè lo gbogbo platforms wa tí a ní. Ó jẹ́ inú First Bank wa ló fẹ́ send support ẹ̀ sí, à ń gba donation síbẹ̀. Ó jẹ́ inú UK account, à ń gba donation náà síbẹ̀. Torí pé iṣẹ́ máa ń sọ iṣẹ́ tí media máa ń ṣe ó need a lot of resources and nothing is ever too small. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fún wa ní àwọn support ẹ̀ náà a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má wá jẹ́ kó sú yín, ẹ má yẹ kó rẹ̀ yín. You can support through the First Bank 309-680-8848. First Bank Olayomi Koiki 309-680-8848. Tó bá dẹ̀ pé ẹ fẹ́ fi àdúrà ràn wá lọ́wọ́ náà, àdúrà kì í pọ̀ jù. Ẹ fi àdúrà ràn wá lọ́wọ́ torí ìtagbédá ní kí a lè rí àṣeyọrí ṣe nínú ẹ̀. Mo fẹ́ kí ẹ̀yin náà máa bá mi ká lọ nínú ìrìn àjò tí mo tún bọ́ sójú títì torí pé iṣẹ́ kan tí mo ní náà ni awareness campaign. Tá a bá ti ṣe awareness nínú ilé, a ṣe awareness níta. Mo kí gbogbo àwọn lọ́balọ́ba, akíjòyè, mo kí ọmọdé, gbogbo ẹni tó bá dẹ̀ fẹ́, ẹni tó bá ní spare phone ó lè fi support wa so that kí gbogbo broadcast wa kó lè máa lọ régérégé tá a bá wà ní títì. Torí a ṣì léde àwọn phones tí a máa fi broadcast. Phone márùn ni mò ń lò nísìn. A wà lórí YouTube, a wà lórí Instagram, a wà lórí MixLR, but hopefully tá a bá ní 2 more spare phone aláǹfààní àti ṣe MixLR. Àìtí mọ ọwọ́ TikTok yẹn dáadáa torí àwọn èèyàn tí bá wa fọwọ́ kún TikTok yẹn lọ́wọ́, sọ̀tẹ́ bá ti bá wa fọwọ́ kún ẹ máa rí wa wò. Mo fẹ́ kẹ́ máa bá mi ká lọ, kẹ́ máa wo bí títì ṣe rí, kí ẹ dẹ̀ máa wo bí gbogbo ẹ̀ ṣe rí ní dánmúdánmú. Kò síbì kankan tí wọ́n ń pè ní rural area ní London torí pé gbogbo rural area ó ti wà development dẹ̀ ni pé ibikíbi lolúwẹ̀ lè gbé. Rí àwọn tó ń gbé ní Abẹ́òkúta, ẹni tó ń gbé lábẹ́òkúta lè gbé ní Abẹ́òkúta kó máa ṣiṣẹ́ ní Lagos State, but reason tí nǹkan ò ṣe ń rí bẹ́ẹ̀ ni pé títí ò dá, kò dẹ̀ sí gbogbo tó jẹ́ amenities tó yẹ kó wà. Wàá fẹ́ lè máa bèrè pé ṣé inú igbó Fúlàní ni Koiki ń lọ yìí? No, ó pọ̀ rí bẹ́ẹ̀ ni, ó rí bẹ́ẹ̀ ni, kò ń ṣe inú igbó. Tó bá wo left and right ẹ, wàá máa rí àwọn ilé kọ̀ọ̀kan níbẹ̀. So but n tó kàn ṣẹlẹ̀ ni pé development ò dé sí Nàìjíríà for a very long time. Mo tún kí wa lẹ́ẹ̀kan sí, mo ní ẹ káàbọ̀ sórí London Live View. Eléyìí là ń pè ní London Live View. Street awareness la máa ń pe eléyìí tá a máa ń ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò, mo fẹ́ kẹ́ máa wo details. Ìwọ náà máa wo kí ló rí nínú àwòrán tí Koiki fi ń wọ̀n ẹ̀yìn. Má kàn máa wò lásán. Ṣé àwọn mọ́tò tó ń lọ ní? Arákùnrin tó dúró yìí nísìn, window cleaning services níṣẹ́ tó ń ṣe, self-employed ni. A gba iṣẹ́ cleaning, a lọ ṣe window cleaning, ó ti mọ ẹni tó máa san fún. Gbogbo àwọn tó ń lọ tó ń bọ̀ yìí, country club kan ló wà níbí báyìí, to my left hand side or my right hand side. Tó bá wo left ẹ má bínú pé a lè máa move camera yẹn back and forth, but tó bá wo ẹ̀gbẹ́ báyẹn wà á rí pé àwọn shops wà níbẹ̀. Wọ́n ń pè kan ní Marina Bridal. Àìmọye àwọn fashion designer bíi Bámiṣé tí wọ́n pa ní Lagos State. But nítorí Nàìjíríà ń ṣe ìlú tó fẹ́ràn àwọn ọmọ Yorùbá, a kàn ń waste energy wa. Màmá rí àwọn èèyàn, wọ́n máa ní we are looking for one new Nigeria. Kọ́lọ́ ń jẹ́ ká rí one new Nigeria. Kọ́lọ́ ń jẹ́ kí Nàìjíríà kó gbé wa. No. Ẹ tẹ́ ẹ̀ka tó máa tanra wa.
Nàìjíríà gan tí gbé rẹ̀ lóòótọ́ bí ṣe máa ń sọ fáwọn èèyàn gbogbo ẹni tó bá fẹ́ support wa ẹ ṣáà béèrè lọ́wọ́ mi pé Koiki níbo ló fẹ́ kí n bẹ́ẹ̀ fi support yẹn sí torí ibi tó fi ń ní ká fi support ó ti ń pọ̀ jù ẹ̀yìn wá sọ ibi tó convenient fún yín torí ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ torí ẹlòmíì tó bá fẹ́ send owó sí wa a máa béèrè pé gbogbo òye àwọn so ìyẹn la ṣe ní different ways bí dẹ̀ ṣe máa ń sọ ibi báyìí ló ń pè ní Oakwood Station Oakwood Station adúpẹ́ pé Lagos náà ti ń ṣe ìgbìyànjú díẹ̀díẹ̀ pé kí train services lè ṣiṣẹ́ ṣòwárí we have a lot of work to do fún development gbogbo èèyàn kan ló máa ṣiṣẹ́ ní ọ́fíìsì àwọn kan máa ṣiṣẹ́ agriculture àwọn kan tẹ̀ ní ṣiṣẹ́ rárá àwọn kan iṣẹ́ tó máa ṣe ni pé ká support wọn fáwọn tó bá ní challenges àwọn tó wà physical challenge but unfortunately àwọn kan ò fẹ́ jẹ́ kí a gba ìlú tí a lè take care ara wa Bàbá Akintoye dẹ̀ sọ pé àwọn ti ṣe Nàìjíríà Bàbá Akintoye is 87 years old or thereabout ṣe 87 and 88 Bàbá Akintoye dẹ̀ ń jẹ́ kó yé wa pé ẹ má ẹ̀ka tanra wa àjọṣepọ̀ àwọn àti Nàìjíríà fún irú èèyàn tó jẹ́ pé wọ́n ti rí history Nàìjíríà wọ́n ti rí pé is a time waster ó kàn ń waste energy wa ni gbogbo energy tó yẹ ká lò sí inú our own system àwa ń lò sínú Nàìjíríà Nàìjíríà kẹrẹ is a country that hold our bondage kò jẹ́ ká lọ síwájú ẹ̀yin ọ̀dọ́ ríṣẹ́ ṣe ṣé wàá ń da kí ẹni tó ní egungun lára kó má ríṣẹ́ ṣe ìmí inú yín carpentry lẹ́kọ́ welder classes ẹlòmíì mọ bó ṣe ń tún air condition ṣe gbogbo kinní kò wá work wọ́ọ̀ jẹ́ kó ṣiṣẹ́ èmi á máa sọ pé gbogbo ọmọ Yorùbá pé ṣe darapọ̀ mọ́ Yorùbá nation especially èyí tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ àwọn kan béèrè pé Koiki báwo la ṣe fẹ́ darapọ̀ mọ́ Yorùbá nation ó wà very easy kò ní ìjà kankan nínú ju pé tó bá ti ń gbọ́ pé Yorùbá nation ìyẹn ìwọ náà máa polongo ó mọ̀ pé ó dàbẹ̀ tó ń polongo oúnjẹ ó mọ̀ pé tó bá ń ṣe advert oúnjẹ wọn á ní kẹ́ wá ra oúnjẹ ra mọ́ínmọ́ín ẹlẹ́mìí méje mo fẹ́ kó máa wo gbogbo surrounding yìí mo dẹ̀ fẹ́ kó máa wo gbogbo vicinity bí a ṣe ń fi wọ̀nyí gbogbo tó ń wò yìí kò ní kankan ṣe pẹ̀lú Jésù Kristi kò ní kankan ṣe pẹ̀lú àwọn babaláwo àwọn oníṣẹ̀ṣe kò dẹ̀ ní kankan ṣe pẹ̀lú mùsùlùmí àwọn èèyàn ló gbé ọpọlọ kalẹ̀ pé èèyàn mélòó ló fẹ́ gbé ládùúgbò yìí báwo la ṣe fẹ́ take care yín ẹ make sure pé wọ́n gba council tax lọ́wọ́ wọn ẹni tó bá lè san owó tó pọ̀ á gbà lọ́wọ́ ẹ̀ ẹni tó lówó tó pọ̀ àdúgbò yìí ló ń pè ní London Borough of Barnet bó ṣe wá ń rí níbí báyìí náà ló wà ní England tó wà tá a tèmi wá yìí òun náà ló wà ní Scotland òun ló wà ní Wales àwọ̀ kí wọ́n ń ṣe rituals níbí báyìí mo fẹ́ lówó no wàá wáṣẹ́ lọ ní fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ ẹni tó dẹ̀ fẹ́ ṣe òwò á ṣe kí ni á draft a business plan nínú business plan yẹn ló ti máa decide tóun fẹ́ ṣe látara business plan yẹn ló máa mọ̀ pé ok ṣé inú ilé ni mo ti máa operate náà kó tó di pé màá lè gbé business mi sí ojú títì because in tó bá ti mú ẹ bẹ̀rẹ̀ business o ní care of duty fún àwọn aráàlú but ní gbogbo ibi tó ti ń tàmàlà ní ìlú Ìbàdàn ṣé ó ní care of duty ṣé council ló ń chẹ́kẹ̀ iṣẹ́ pọ̀ fún ilẹ̀ wa forílẹ̀-èdè tiwa wọ́n máa ń sáré ó fẹ́ mú bọ́ọ̀sì yẹn ni ó ti pẹ́ kúrò nílé ìyẹn ló ṣe ń sá àgbọ̀dọ̀ pàbìkú sórí bí mọ́tò yẹn ṣe ń lọ double decker ní mọ́tò tí mo wà lórí ẹ̀ yìí o wọ́n á máa wọ́ndà pé Koiki bá ṣé bọ́ọ̀sì yóò ní ṣubú báyìí no kò ní láti ṣubú torí pé kí ni
títì tó ń gùn ó wà stable, ó wà drivable. Ìdí tí mọ́tò ṣe ń jábọ́ tó ń gun orí yín tó ń jábọ́ lù yín lórí torí pé títì yẹn ò wà stable. Ìwọ náà wo bí títì yẹn ṣe rí, kí ni size gbogbo títì ní Ondo State. Gbogbo gbàlẹ́ máa ní ẹ ṣòro àwọn ilé tó jókòó yìí nísìnyí bábà ni wọ́n ń ṣe fàájì lọ́wọ́ ni. Tó bá wo àwọn tó ń gẹrun ni wọ́n bó ṣe wà yẹn. Tó bá wo on your right hand side oríṣiríṣi businesses ló wà, businesses oríṣiríṣi ni. Business tó bá ń wọ̀n tó bá mọ̀ ṣe òun ló máa ṣe. Àwọn ilé nísìnyí letting agent tó bá fi rent ilé àbí tó bá fi ra ilé fáwọn tó ń ṣe mortgage, ilé nísìnyí àwọn tó ń repair bàtà. So oríṣiríṣi businesses ló wà. Àwọn ilé nísìnyí Baptist Church, East Barnet Baptist Church ó ti close ẹ̀, orúkọ àdúgbò ti lọ síbi iṣẹ́. Kò sí pé pastor máa jókòó sínú church tó máa dúró fọ́ọ̀mù ọjọ́ náà olúkálùkù lọ ṣiṣẹ́. But mo kí ìyá tó bí mi lọ́wọ́, mo ti rí logo wọn lórí broadcast. Once again, this is a live street view. Sórí mọ́tò yìí nísìn BM yìí nísìn bó ṣe dá tó, o ò ní láti ṣe oògùn kó tó rà, o ò ní láti gé orí èèyàn. Gbogbo tó ní láti ṣe ni pé wàá lọ ṣiṣẹ́ dáadáa, wàá òṣìkò ní mọ́sù lọ́wọ́. Ìwọ tó fẹ́ gun Mercedes ní Nàìjíríà tó ò fẹ́ ṣiṣẹ́, o fẹ́ máa lo 419 ẹ̀yin olè, ẹ fi máa scam àwọn àtàwà lábúrọ̀d àtàwọn òyìnbó. Ìyẹn lẹ ṣe ń ṣe yahoo yahoo, ọmọ kékeré ń ṣe yahoo, gọ́ọ̀mẹ̀ntì ń ṣe yahoo, and at the end of the day everybody is now hoping for one miracle. Ìwọ náà máa gbàdúrà kọ́ ló ń jẹ́ ọwọ́ London o. Àwa táwa nígbà fún 25 years ó ti sú àwa, but àdúgbò fọlọ́n pé ibi ìbàyẹ̀ la ṣe wà, kò sí nǹkan tá a lè ṣe sí i. Àdẹ̀dúgbò fún British government tó tolerate wa torí ọ̀pọ̀lọpọ̀ tá à ń ṣe torí bí bọ́ọ̀sì yẹn kó ṣe rárá maneuver in the small little way. Wọ́n kọlura wọn, olúkálùkù ti mọye miles tó máa drive, ó ti mọ̀gbà tó yẹ kó dúró fúnra wọn, kò sí kánjúkánjú. Látẹ̀ǹkan jẹ́ gbọ́ kí ọ̀nì kankan dún ìtàn pè ní civilization yẹn, mechanic village kan níbẹ̀ yẹn wọ́n ti ń tún mọ́tò ṣe. Eléyìí ń bọ̀wọ́ tó páàkì ní sin ó park wrongly. So but ní Nàìjíríà wọ́n ti máa gbá hàn ní gbàgán ní gbogbo ní gbìgì. Gbogbo ẹ̀yin tẹ̀lé ń sọ pé à nílò diplomacy fi gba Yorùbá nation ìrọ̀lẹ́ pa. Lẹ́ẹ̀kan sí àdúgbò yìí ló ń pè ní New Barnet Town Center. Ta ló máa ra kọ́fì? Àìtí rẹ̀ ní ra kọ́fì fún alẹ́ ni o, kí ló dé ẹ̀ ń bá wa jà ni? Nígbà tá à ní super chat, ibi super chat lè má fáwọn àwọ̀ rẹ̀ ní mo kí ẹ jẹ́jẹ́ Ṣọlá, mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí. Tá a bá lọ sí Kwara State níbi táwọn jẹ́jẹ́ wà, ó yẹ kó ti ní àná wọ́n ní èèyàn 107 ló kú lórí omi. Ọlọ́run ṣàánú wa o. Ṣòro àwọn tó ń ṣe plumbing nìyẹn, building supplies, ẹni tó ń kọ́lé, ẹni tó ń ṣe títì, ẹni tó fẹ́ renovate ilé ẹ̀. Nàìjíríà ló máa délé àwọn èèyàn. Bí ibẹ̀ bá ń gbọ̀n tó bá dé tọ́ílẹ̀tì wọn, ìgbẹ́ yẹn máa sá lọ ni. Tó bá lọ sílé àwọn èèyàn ní Nàìjíríà tó bá ní ẹjẹ́ ń tọ̀ níbẹ̀ yẹn, o máa ya kúrò ńbẹ̀ nítorí pé ìgbẹ́ yẹn máa sá lọ, nítorí ìgbẹ́ tó máa bá nínú bẹ̀ gan. Lóòótọ́ àwọn kan lówó wọ́n gbádùn, but we are talking about the majority of people. Majority of people are not enjoying. Gbogbo ẹni tó bá fẹ́ ra kọ́fì fún wa, ẹ lọ sórí coffee.com/Koikimedia. Ẹ tẹ̀ síbẹ̀. At least inú ọ̀run tá a wà bá àtẹ̀ ra kọ́fì ara omi. So gbogbo ẹni tó bá fẹ́ support wa, ẹ má stop to support yín. Àwọn ilé tó bá fẹ́ ṣe lot conversion, oríṣiríṣi iṣẹ́ ló wà o. Tó bá ráwọn èèyàn tó ń ṣe ráwọn bọ̀bọ̀ òyìnbó yìí nísìn, ẹ̀yin máa lọ máa ẹ̀yin fi ìwọ́n play bàbá Ìjẹ̀bú. Àwọn ilé nísìn wọ́n ti ṣiṣẹ́ láàrin ọ̀sẹ̀. Wọ́n wá lọ wo Manchester United, wá lọ wo Man City, wá lọ wo Chelsea. Ìwọ tó wà Nàìjíríà ó wá ń compare rẹ̀ pẹ̀lú wọn. Àwọn òyìnbó kan wà, they are very very hard working. Ṣorí kan ló lọ yẹn nísìn, Enfield Council ló ń bá ṣiṣẹ́, bọ̀bọ̀ tó wọ orange yẹn. Bó ṣe wà yẹn nísìn, ó lówó láti wo football, ó lówó láti lọ sí pub. Ìwọ tó wà ń lé, ó fẹ́ máa fara wé àwọn ilé wò wàá jẹ mo yóò yà. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin èèyàn wa orí ètò Koikimedia London Street View òun lẹ tún wò yìí. Àdúgbò táwa yìí ló ń pè ní Barnet. Gbogbo àwọn tó ń gbé ní Barnet wọ́n ní access sí education
wọ́n ní access sí the basic things of life, wọ́n ní access sí proper housing. Ṣòrí àwọn ilé tó ń wò yẹn on your left hand side, ṣòrí gbogbo àwọn ilé yẹn ilé mẹ̀kúnnù ni, kò ń ṣe ilé olówó, ilé mẹ̀kúnnù ni. Àwọn kan ti ra tiwọn, àwọn kan ń ṣe renting, but unfortunately many ọmọ Yorùbá ẹ̀rí lé gbé under the bridge lẹ́ ń gbé, face my face ṣùgbọ́n tẹ̀ ń gbé gan kò sí tọ́ílẹ̀tì gidi níbẹ̀, kò sí AWC, àfi gbogbo ilé títà kàndé kankan gan gbogbo ẹ ti dàwó, gbogbo àwọn ilé phase 2 phase 1 ó yẹ kó ti renovate ẹ̀ padà, ó ti due. Gbogbo àwọn assembly yìí nísìnyí wọ́n ti padà sí position ni wọn, ẹ̀ tún ní rí wọn mọ́, ó ti di after 4 years olúkálùkù tó wá campaign. Ìyẹn lẹ fi máa ṣe forever àti gbọ̀nyìn. Àwa máa fi sọ fún yín pé sórí mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí Mr. Michael Abiodun Lexi ọpẹ́ mo kí ẹ, mo kí Grandma Felicia, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, a kí CSI, a kí gbogbo àwọn tó ń ṣètò Yorùbá Nation. Àwọn òdì Bọ́lá Tinubu lọ́wọ́ bẹ́ẹ̀ là bàjá, a gbọ́dọ̀ negotiate pẹ̀lú wa, torí pé tí Bọ́lá Tinubu bá ṣe tán èmi á máa béèrè pé what next. Ṣàtúmọ̀ dúró kí àwọn Fúlàní náà ṣe gọ́ọ̀mẹ̀ntì wọn, ṣé tí Fúlàní bá wá ṣe tán àtúnṣe wa start all over again. Yorùbá Nation is a no going back. Yorùbá Nation is for life. Yorùbá Nation is our food. Yorùbá Nation is what we drink. Yorùbá Nation is what we breathe. Fire brigade can be by to my right hand side. Once we say ojúdẹ̀ ti là, self-determination ò kì í ṣe crime, kò ń ṣe offence. Máa kí èèyàn kan sọ fún mi pé self-determination is an offence. Tábà sọ pé ìlú tó ní rule of law, a máa mú UK, lẹ́yìn UK a máa mú àwọn ìlú míì, but unfortunately ṣé bíbá nìkan la fẹ́ build, ẹ fẹ́ yẹ ká lọ build tọ̀dọ̀ tiwa náà. Wẹ́dà yẹn ó ní agbára díẹ̀ tó náà kó jẹ́ kó bá wa lára mu. Mo kí gbogbo ẹ̀yin girama pátápátá lọ́tún lọ́sì, mo kí bàbá wa Stephen Emmanuel. Àwọn ilé ìwó ló ń gbé lọ bọ́ṣẹ̀ wọn yá wọn, managing cash in society, kò sẹ́ni kankan tó máa jack wọn. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní àdúgbò yìí, àníkàwá bẹ̀yìn wò lérí àyè ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní planet. Enjoy the view once again, and remember to subscribe to our new channel Wakaso Koikimedia TV. Very, very important. Number àwọn tó wà níbẹ̀ ó ṣì low. I need yín kẹ́ lọ subscribe sórí ẹ̀. Koikimedia TV ló ń jẹ́. Ìwọ náà máa wo London bó ṣe rí náà nìyẹn. At least life ni tó ń wo kò ń ṣe recorded, kò lè ń ṣe photoshoot. London náà jù báyìí lọ, but ó ní system ni. Wíìkì là ń pè ní tech week. Mo lè sọ fún yín pé oríṣiríṣi problem ló wà. Lánàá ní Nottingham èèyàn mẹ́ta ló pa, èèyàn mẹ́ta náà tún ṣèṣe. Ní Kwara èèyàn 110 ló kú lórí omi, kábíyèsí Olódùmarè. Barnet Station. Once again, a very good afternoon and welcome to Koikimedia Live View. As we busy 1 to 3, Yawa Gbemileke, Uwa Grandma, Yawa Grace Senior JP, Yawa Grace Olusepo, Sister wa Iwa Pelwewa, Muki Ijaya, Muki Gbogbo Yoruba World Media, Aki ẹ̀yin ọ̀dọ́ wa tẹ́ wà nílé. A mọ̀ pé kò easy, but ìyẹn la ṣe ń sọ pé the better tá a bá tètè kúrò. Mo kí bàbá wa Rájí, mo kí Mr. Sunday Adébánjọ, mo kí ẹ̀ tẹ́ wà lórí Instagram. London náà lélẹ́yìí o, London táwọn ọ̀rẹ́ máa ń tẹ̀sẹ̀ lójú, òun náà lélẹ́yìí o. Tó bá mọ tó ń ṣe wàá máa jẹ pay tó bá ti commit crime. Àwọn tó ń ṣe crime náà pọ̀ níbí o, dúdú ń ṣe crime, òyìnbó ń ṣe crime, mixed race ń ṣe crime, oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi ń ṣe crime, but
ibikíbi tó lúkálukú bá wà avoid the crime ò pay èyí tó ń jẹ́ kẹ́yìn tẹ̀wọ̀n lè máa ṣe crime ni pé ẹ̀ ń fi pé kò sí ọ̀nà míì. Crime is not the solution. Tí Nàìjíríà bá wà industrialized tí à ń produce everything wà realize pé tó bá máa fi máa jáde lọ jáde dé kí ló ṣẹlẹ̀ mẹ́rin kẹ̀. ó ti fi mọ́tò ẹ̀ block àwọn ọmọ ńlá oúnjẹ ló fi rà tó fi mọ́tò ẹ̀ block. BM kan ní mọ́tò yẹn Mercedes àwọn kan ní good job lọ́wọ́ náà so I mean tó bá ní good job kò sí mọ́tò tó bá dẹ̀ ní good credit kò sí mọ́tò tó lè drive kí ló dé tó ń padà sẹ́yìn kẹ̀ ok anyway kò ní súnmọ́ mọ́tò yẹn Nàìjíríà nìkan ni nothing seems to work mo kí ẹ̀yin tí ẹ wà lórí YouTube mo kí yàrá Fatima Mustafa Oshigani, Lakeside, Okumolero, sorry. Thank you so much. Christina Mustafa Ekasan, All Hey Biafra, Lanre Lamina, Imola Yoruba Mokir, 307, Yoruba Nation, Street View Lele, so just enjoy it. Kí wọ́n náà máa ronú sí pé gbogbo tó ń wò yìí, ṣì la máa rí lè ní Nàìjíríà. Bí a tó bá dé àwọn àdúgbò lówó nìkan ṣá o wà máa rírú ẹ̀ Nàìjíríà ìlú tó ti bá tiẹ̀ jẹ́ rí ó ti affect Nàìjíríà ti affect so many people. 307. Okay, Mr. Ladimeji. Hospital kankan tó ń ṣiṣẹ́ Nàìjíríà wọ́n ti ṣèkà fún yín. Akérédolú ló ti lọ sí Germany tó ti lọ tọ́jú ara ẹ̀ tiẹ̀ kò ṣáà nípa rẹ̀. Akérédolú ti ìwọ tó wà lóńdó máa bú mi o bọ̀ gọ́vnà yìí ti lọ sóńdó ó ti lọ sí Germany lọ gba treatment. Ìwọ wà Nàìjíríà nísìn àìsàn oríṣiríṣi iṣẹ́ ó wá ń lo àgbo nìkan ṣáàgbo nìkan ló máa ṣiṣẹ́. Ibi tí ẹ̀kọ́ ṣe ẹ́x àwọn ló burúkú Fúlàní wọ́n ti bàjẹ́ alright o ní máa bọ́lẹ̀ nísìnyẹn ibi tí mi lọ́n tèmi kí gbogbo olólè nǹkan sí o ànílẹ̀ jù bẹ́ẹ̀ lọ have a very good afternoon and bye for now. Alright o ẹ̀yin tiwantiwa a máa bọ́lẹ̀ nísìn kí gbogbo yín o.